ọ̀hún ni máa fi gbogbo ìyà ayé ìjẹ yín ṣẹ́rí ẹ ti ṣe àwọn èèyàn lọ́nà ọ̀rọ̀ wọn ò mọ̀ gbèpè mọ́ dádì ọ̀rọ̀ wọn ò gbèpè mọ́ mo rí Abdulrasaq ní orúkọ yín ni sà mo ní. ẹ ti ṣe àwọn èèyàn lọ́nà gan ọlọ́run ó ṣì yín lọ́nà o ẹ lè escape kọ́lọ́run ó ṣì yín lọ́nà kò sí ọgbọ́n tẹ́ ẹ lè dá sí o tún fẹ́ máa fi pé àwọn isba lọ mú àwọn ọmọ kan wọ́n ní wọ́n ń jẹun ní ìgboro o tún fẹ́ máa fi sọ̀rọ̀ nírú bíbá ṣé wọ́n anyway àkọyé káwọn èèyàn máa gbé ẹ sókè mọ́ torí pé ọmọ Fúlàní ni ẹ ò kì í sọ ọmọ Yorùbá so automatically gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń tà ń sọ yìí àwọn àràn yín tó dẹ̀ jẹ́ Fúlàní rèé wàláì kò rí ẹ̀sẹ̀ kan ni wọ́n fi ń ṣe gbogbo ń tán ṣe kí wọ́n lè lé kálukú kúrò nídìí ẹrù ẹ̀ ní. ẹ má bínú sá ọmọ Yorùbá àtàtà ni mí sá. Yorùbá ni ẹ jẹ́ ká fi Yorùbá wọn sílẹ̀ dádì mi. ẹ dákun ẹ farabalẹ̀ ẹ jọ̀ọ́ ẹ dákun bí bó jẹ́ ìṣẹ́jú mẹ́wàá péré lẹ fẹ́ fún mi tó o bá jẹ́ Yorùbá dákun torí Ọlọ́run sọ orúkọ bàbá tó bí ẹ ní ìran kejì sẹ́yìn. ìṣesìn ẹ jẹ́ bá wa tán bàbá. dá orúkọ lórí wọn báyìí. dá orúkọ wọn ò lè dáná o torí pé kì í ṣe ìran Yorùbá ò lè gbọ́ kọ́ ọmọ Yorùbá ọmọ jẹ́ Gàmbàrí fún kíni kí ló fẹ́ bá débẹ̀ tó ṣẹ́wárí o tún wá mú àwọn ọmọ ọlọ́mọ wọn lọ jẹun nígboro àwọn usba àwọn Islam yìí wọ́n dẹ̀ lọ mú àwọn ọmọ yẹn wọ́n lọ ti àwọn ọmọ yẹn mọ́lé mo sọ̀rọ̀ lórí ẹ̀ ní láàárọ̀ nínú fídíò kan tí mo ṣe pé tó bá ti jọmọ ìyá yín o tí ẹ bá ti lọ dájọ́ ọkú fún wọn Ọlọ́run ó bá yọ gbogbo yín jẹ́ àwọn ọmọ ọlọ́mọ ẹ mọ̀ bóyá Christian ni wọ́n ẹ mọ̀ bóyá wọ́n ní àrùn kan tí wọn ò lè fi ebi panú bóyá wọ́n ní ọ̀sà bóyá wọ́n lẹ́nìtì ẹ dẹ̀ lọ kó wọn ẹni wọn lọ tì wọ́n mọ́lé. now irú Yahya Gambari náà believe pé ìyẹn right tó o bá jẹ́ ọmọ Yorùbá ìwọ náà believe pé ìyẹn right so automatically bí bàbá jẹ́ pé ọ̀sà ń da ọmọ yẹn láàmú kò gbọ́dọ̀ jẹun kó kàn lọ kú nítorí pé wà nílùú àwọn mùsùlùmí gbogbo ẹ tí wọ́n ń wá sẹ̀ríà ẹ̀ ń gbé sẹ̀ríà bọ̀ ńlẹ̀ Yorùbá ẹ̀ mọ̀ yí àwọn àfáà tí wọ́n ti di ẹlẹ́bọ tẹ́ ń sọ yẹn ẹ̀ mọ̀ yí àwọn àfáà tí wọ́n ti lọ sọ́dọ̀ àwọn Christian ẹ̀ mọ̀ yí àwọn àfáà tí wọ́n ti di babaláwo so lójú yín rà bẹ́yìn bá dẹ̀ ń sọ ẹ̀ nírọ́ ni ẹ̀ ń pọ̀ sí ni bí ẹ bá nà yín ní kúrò ọ̀nà ìfà bóyá mẹ́fẹ̀ẹ̀fà ló bá yín o bóyá ẹyọkan ni bẹ́ẹ̀ bá lẹ́yọkan ló bá yín márùn-ún yòókù ara yín náà ló wà ẹ mọ̀ sí èèyàn lọ́nà mọ́ náà ẹ mọ̀ sí àwọn èèyàn lọ́nà mọ́ ẹ mọ̀ sí àwọn èèyàn lọ́nà mọ́ náà bẹ́ẹ̀ bá gbé gbogbo ẹni tó bá ní ọkàn nú yín wípé ẹ gbèsè rí àwa ilẹ̀ Yorùbá òfo ní ọ̀jẹ̀ tìyín nílé ayé gbogbo ẹnikẹ́ni tó bá ti ní pé ilẹ̀ Yorùbá wọn gbèsè rí àtọ́jẹ́ àṣà wọn ní ilẹ̀ Saudi ẹ gbé wá sí ilẹ̀ Yorùbá ẹ parẹ́ máa yé lára ni pẹ̀lú ògo Ọlọ́run brother mi ẹjọ ó ti mi ò ní sọ́jú báyìí lọ ẹ jẹ́ máa lọ. All right. So nígbà tí ìdí tó jẹ́ I appreciate the presence yín and you even send request kò kí n ṣe pé a gbé yín sókè mo dẹ̀ mọ̀ pé ní nǹkan tẹ́ fẹ́ sọ náà lè fi wá sókè ṣùgbọ́n nígbà tó jẹ́ kí n gbé yín gangan ni mo rí Abdulrasaq nínú orúkọ yín wọ́n ní mo rò pé bóyá mùsùlùmí tiẹ̀ níyẹn ni pé kí n já yín náà tán pé ẹ má gbààwẹ̀ Ramadan o ẹbọ ni tẹ́ bá tẹ̀ tún fẹ́ gbà ẹ̀yin tẹ́ bá tún fẹ́ gbà ẹ má fọgbọ́n gbà ẹ má jẹun ọ̀sán Muhammadu ọgbọ́n ni yóò kàn bá ayé yín jẹ́ yóò òun mọ bóun ṣe ń tó ayé ara rẹ̀ sí yóò bá ayé yín jẹ́ ẹ rí i pé n tó gbé yàyà wá sókè gangan báyìí